bàbá Lágbàjì. Náà. Orí program báyìí ni mo wà o. Mo ní salamu alaikum. Ọlọ́pàá mẹ́ta o. Tí mo dẹ̀ ní kẹ́ torí ẹ̀ kẹ́ dúró. Bàbá yanjú ẹ̀. Ẹ dà pé màá lọ lọrin báyìí o. Èmi ò kún fún mi ẹ̀ tó pè mí o. Èmi ò kún fún mi. Gbogbo àwọn olùfimọ́ tán pè mí tán sọ fún mi pé kí wọ́n à ń bá bẹ̀bẹ̀ múlẹ̀ nígbà tó ti ṣe ó ti yí lọ́wọ́. Kẹ́ ti bẹ̀bẹ̀ ẹ̀rọ ní inú gbóró wà ní ìsìn àwọn àtàwọn ọ̀bọ. Ọjọ́ gẹ̀dẹ̀. Àwọn àfáà tí wọ́n ń sọ̀rọ̀ pé Islam níjọ́ tó ń bú Ọlọ́run tó bú ànábì ti pé kí ló dé tá sọ̀rọ̀ ń gbà yẹn oníkìlẹ̀ àwọn náà ń wò táwọn náà ò lè sọ̀rọ̀ tí wọ́n lóògùn oorun ni. Irú ọ̀rọ̀ tó náà sọ òun náà ti jáde báyà kó mọ sọ. Àbí. Àwọn èèyàn wa ọ̀rọ̀ wọn lágbára tẹ́ bá dákẹ́ ó ní ṣe ẹyọyọya ni tẹ́ bá tún sọ̀rọ̀ wọ́n tún ní ọ̀rọ̀ yìí ti pọ̀ jù tó dá dúró síbẹ̀. I don't understand you. I don't understand àwọn èèyàn. Mi ò understand àwọn èèyàn wallahi. Tẹ́ bá sọ̀rọ̀ wọ́n ní ọ̀rọ̀ yìí pọ̀ jù bẹ́ẹ̀ tún dákẹ́ wọ́n ní kílẹ̀ dákẹ́ sí. Àwọn tí wọ́n ń bú Ọlọ́run tí wọ́n ń bú gbàgbọ́ àwọn tóun táwọn sọ pé mo la wà tá a fèsì bàtà ń sọ̀rọ̀ bolo ń wà. Àbí níjọ́ tá a sọ̀rọ̀. Lọ́wọ́lọ́wọ́ ìkẹ́nà ni ẹ ti mú ẹ ní wọ́n ti ṣàlejò pé iná ń bọ́ lọ́hùn iná ń bó sàwọn ẹnìkan sí bàtà ń bọ́ lọ́hùn tó ń bọ́ ànẹ́bì ìpìlẹ̀ yìí náà wà. Níbo lẹ wà? Àmọ́ ìdá ṣe bẹ́ẹ̀ gan ewu lẹ́yìn ṣe ẹ̀yin gẹ́gẹ́ jáde káyìn náà sọ̀rọ̀ lẹ́yìn òlẹ́nu ni ẹ̀bẹ̀ ní fóònù tẹ̀mí sọ̀rọ̀. Àbẹ́ ẹ̀ ní dátà ni. Àti kẹ́yìn jáde kẹ́wàá tapẹ̀ nìkan. Àbí. Èyàn ṣe nǹkan tí ò da èyàn ní ẹni irú ẹ̀ báwọn ó kú dànù ẹ wá fi ń wé pé gbàtà ń bú gbàtà sọ̀rọ̀ Ọlọ́run ẹ̀ ti jáde gbà yẹn. Yìí Ọlọ́run kó sànù àgbẹ̀lú wọn ní jáde. Ẹ mọ tó ti wá fọ́ ní ṣé ò làbí àwọn nǹkan tó máa kọ́mẹ̀ntì lábẹ́ fídíò wọn more wisdom thank you kí ni kò máa ń gbà ọ̀rọ̀ yìí lágbára dókítà tẹ́ bá rí ẹ̀. Network. Network jẹ́ ká gbọ́ yín. Hello. Mo wà pẹ̀lú báyìí sáà ń gbọ́ báyìí. Ẹ lọ́nà kí ni wọ́n tẹ láìkì lọ́ọ̀fù sí ọ̀rọ̀ irú nǹkan báwọn sí. Àbí. Ìyẹn sọ pé ẹnìkan ó kù irú sáré ìsopá yóò kú dànù. Ẹ wá lórí orí náà ní ìnáwó lórí. Bẹ́ẹ̀ náà ti mọ tó bá dé gbogbo kálukú kò sẹ́ni tí ò mọ tọrọ yìí bá dé. Ẹ̀jẹ̀ ń promote ìrẹ́nà náà gan. Ọmọ tó sọ fún ẹ̀ gan ó mọ̀ pé òun ti ṣàgbákò fúnra ara òun. Ó mọ̀ fúnra rẹ̀ ẹ̀dẹ̀ tí ẹ̀ sọ pé ilé ìṣe yẹn gan ń fa tí wàhálà yẹn fi ń pọ̀ fún. Pọ̀ fún un. Ẹ bá rí bó ṣe ń pè mí lánàá. Inú gbó yẹn ló pè mí ló ti ń pè mí lórí fídíò lánàá. Àbálẹ̀ fúlàní ẹ̀wọ̀n inú gbó mo wà yìí. Mo ní kó tiẹ̀ gbé fídíò fáwọn ọ̀bọ kó sún àwọn ọ̀bọ kéde àwọn. Wàhálà àti ẹ̀jẹ̀ wá ń ṣe èmi torí ṣẹ́rí àyíṣẹ́kọ̀ọ́ tí ẹ bá ti láàkì ẹ̀kọ́ òpó nǹkan ló láàkì. Lọ kéwú ló sì kéwú kàwé wọ́n lójú ọ̀nà kankan tó máa ń ṣe. Ó sì kàwé lọ́kọ́ṣẹ́ gidi. Ìbéèyàn ní bricklayer àwọn kan ní carpentry tọ́jà ń ṣe rere tó ń ṣe dáadáa ń bẹ̀ àwọn kan ní vulcanizer tó ń ṣe rere tó ń ṣe dáadáa ń bẹ̀. Tẹ́ ẹ bá ti tàn èèyàn báyìí tẹ́ ẹ bá ti tàn èèyàn tẹ́ ẹ bá ti ìtàn yẹn tó wá pín sọ́nà tó pọ̀ ìtàn èèyàn ọ̀nà ìpayà ìpọ̀payà báyà òṣùpá ẹ̀sẹ̀ tá ló bá níbi pìnìdì. Bíbí ẹ̀ máa ráì ọlọ́mọdé àdínkù ṣe dáadáa. Tó bá lọ kú bọ ọmọlọ́mọ tí àwọn èèyàn kan wà tẹ́ pé wọ́n ń retí kó ṣubú náà tẹ́lẹ̀ tó bá wà lọ ṣubú àwọn ènìyàn máa rẹ̀ pé Ọlọ́run mọ̀ bá wọn kálukú lẹ́ni tó pọ̀ sí káàkiri náà tó kò fẹ́ jẹun lára èèyàn ni lọ́nà àbòsí kíndé kó tún máa paláyà bẹ́ẹ̀ kò lọ́ba kò ní o fẹ́ ṣàdúrà fún tó bá gbà ọ́ láàyè kó ṣe fún. Bí o bá gbẹ láàyè ọlọ́pàá mẹ́ta yìí ń jọ́ tó lọ bá Portable ọ̀sán ìmà ló ń lò mo ṣe rí fídíò yẹn náà ni. Òkè tóun náà ni. Òun ní mo ṣe rí fídíò yẹn ni tó ń lo ọ̀sán yìí báyìí tí Portable fi àṣírí ayépẹ́ yìí lẹ́wọ̀ àwọn afọ́ lọ́sàn yìí. Òun náà ni. Ọ̀rọ̀ yẹn ò jẹ́ ọ̀rọ̀ yẹn àti fídíò tó ṣe tó fi sọ̀rọ̀ Saheed Òṣùpá yẹn bàtí mo wò ó ìtì mi. Ṣé o làbí àwa tá a jọ ọmọ kéwì yìí náà tá a já àfa yìí náà bẹ́ẹ̀ nìkan bá jí láàárọ̀ kùtùkùtù bẹ́ẹ̀ nìkan bá pè wá pé ànàkùnlá òun mọ̀ lálàá kan sí yìí máa ń sọ báwọn èèyàn pé tó bá mọ̀ pé o sí lálàá sí mi máa wá kọ́ ní tá nàbì ni a mọ̀ ṣe bá mi ṣe báyìí but ẹ̀mí èèyàn ara yẹn máa bọ́ àìmọye àwọn tó máa pè yàn àwọn lálàá pé wọ́n ń gbé kó sí yín lọ kankan ní ìṣẹ́jú àyà yẹn ẹ̀mí yẹn kọ̀kọ́ pàmì náà
kátó wálé yẹn wá dá déètì fún yàn tó bá di January 10 ọ̀tá Saheed Òṣùpá máa kú o òun fọlọ́n búra bẹ́ẹ̀ mi ń búra mo wá ní òkè ó ló ti pa ẹran fún Saheed ó dákọ̀ àlùwárà kí sí ó pa ẹran nítorí mo sọ fún lánàá nìyẹn kí tó sẹ́ndì owó sí o ṣé mo ló pa ẹran ni mo rò pé lówó ni ẹ nì wáyìí tó wá sọ pé òtún lówó tó fún ọmọ tó nísìn wàláhì òun ò tí ì jẹun láti jẹ ìtanu gbó tó ń wá yìí bọ̀ tó ń jọ gẹ̀gẹ̀ pẹ̀lú àwọn ọ̀bọ inú tẹ́yà dẹ̀ máa ń jẹ tára ẹ̀ máa ń fresh ní banana wà. wàláhì àwọn èèyàn ti bára gan gidigidi. máa sẹ́ndì voice yẹn sí torí mo sọ fún mo ní ẹ̀ ọlọ́pàá mẹ́ta bó ṣe ń bá mi sọ̀rọ̀ yóò fẹ́ gbá mi ni o kí n tó sẹ́ndì owó sí ẹ àádọ́ wàláhì àwọn ò gbá yẹn wọ́n ló fẹ́ gbá mi ni o. 10,000. mo lọ sẹ́yìn 10,000 síbi láti kò dúdé bí yóò sàgbé ẹ tó wá dùn mí sí ni pé ọlọ́pàá mẹ́ta bá dá 10,000 mi padà o justice Falfulani o kébí náà máa bẹ̀rẹ̀ kíni pẹ̀lú ẹ o. wàhálà àtìfẹ́ gbalẹ̀ náà ni. ọlọ́ọ̀ kò yé ni kò yé. wàhálà àbẹ́ gbalẹ̀ náà ni gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń sọ̀rọ̀ tí ò dáa lórí tí à ń ṣe tí dókítà sọ débi náà sọ yẹn ẹ̀ ń kó bọ́mọ yẹn sí ni. ẹ̀ tí mọ kíní kan wà nínú mẹ́tọ̀dù Yorùbá tí ẹnìkan bá ṣẹ̀ tó ṣẹ̀ ẹnìkan tẹ́ wá fẹ́ bẹ ẹni tó ṣẹ̀ yẹn. ẹ kọ́kọ́ bẹ ẹnìyẹn wí. ẹ máa bá ẹnìyẹn wí. ẹ máa bá wí gan ni. ẹ̀mí ẹnìyẹn wà á rọ̀ torí pé kíní yẹn ó bá ọbọrin ó bá nínú jẹ́ gan kíní yẹn bá lọ́dún tuntun tí ká ló ń gbàgbé àwọn ọlọ́run tuntun wọ́n wá sọ̀rọ̀ tó bá tẹ̀ rí nǹkan ó dá ó rí nǹkan o káàdùn wá rí nǹkan náà ṣé kó sọ sórí mídíà káyí gbọ́ káàdì kan wá lọ lò ó èké ìtẹ́ nìyẹn ẹni tí ọ̀tá rẹ̀ wá kúrò tọ̀ ọlọ́mọdé ara burú àsìkò yìí ó lè kọjá kí àwọn ọmọ yìí ọlọ́run kó sàn lọ pẹ̀lú wọn à ń bá èèyàn wí àdọ́gán gbalẹ̀ lọ́wọ́ ẹni tó ṣẹ̀ ni. ẹ mọ̀ pé ọlọ́run téèyàn ṣe rí tèmi kan rí tó lọ́rọ̀ ẹ̀ ni pé èmi àti yín lè máa bínú síra wa sà ká máa bínú síra wa kò disturb orí tọ́lọ́run jọ ṣe fara méjèèjì kò disturb orí yín kò disturb orí mi ṣùgbọ́n tọ́lọ́run bá ń bínú sí yàn ó parí nìyẹn o ọlọ́run ló ń bínú sọmọ yẹn lọ́wọ́ ọlọ́run bínú sí gan tó ti rí ọlọ́run fi gan. ẹ tó sọ fún màtọ́lọ́ jẹ́sí mítìnì ni tó ní ó ní tí o bá sóhun kò sọ́lọ́hún. àyè yóò bá sóhun kò sọ́lọ́hún tọ́lọ́hún bá fẹ́ ṣe tó ń bá sọ wípé ọlọ́run ò lè ṣe àfi tó bá kọ́kọ́ sọ fóun náà. ọlọ́run ti sí ẹ̀dá rẹ̀ kan. ọlọ́run ti sí ẹ̀dá rẹ̀ kan lọ́rọ́ ló bá bu àyà. ó yà tó mọ̀ wọ̀rí lórí mi tó àbí màá wá ju ẹnìkan fún ọ tó lọ sẹ̀ tóun ò tiẹ̀ tó ń tí mo dá. Allahu Akbar Allahu Akbar. tó bá lu ọ dáadáa tó lu ọ dáadáa tó wọ́n fi ọ̀pá rẹ̀ fọ́ ọ ní ẹnu ọ̀pá rẹ̀ kan náà wọ́n fi lu ọ. wọ́n láì tó bá gbọ́n ó lè dé. ẹwẹ èmi kà bẹ sọ fún yẹn máa lọ lọ́rin torí kò wá. èmi máa lọ lọ́rin tèmi o àwọn ẹ bá yanjú ọ̀rọ̀ rẹ ni àwọn òsì ń bí kí nǹkan bàjẹ́ àwọn ẹ bá yanjú ọ̀rọ̀ rẹ ni yóò bá àdúgbò àwọn fáǹsì àgbà àwọn olùsọ̀rọ̀ káàkiri Nàìjíríà kẹ́yìn da rẹ̀ ẹjọ́ tó lọ àmọ́ tọ́ bá lé mú yẹn ló máa burú wà láì kò sẹ́ni tí ó dá sí mọ́ wà láì àtàní wà dá sí tọ́ bá ti lé mú tọ́rọ́ ọ máa lé mú àfàìmọ̀ ká máa lé mú gan lénìí ilé ń wò yìí ọlọ́run aṣọ wa sà ẹ ti ọlọ́run abámi sọ yín ọlọ́run abámi sọ yín.